Ìkan nínú àwọn ọ̀rọ̀ tí Mudeeru tí wọ́n sọ nínú lecture àwẹ̀ tọdún yìí òun lélẹ́yìí. Ta ni Mudeeru ń bá wí? Ta lẹni tó lọ lé bàbá aláwo tí wọ́n lọ ṣe àṣejẹ fún, tí wọ́n fi àwọn nǹkan arọmọ ènìyàn ṣe àṣejẹ fún? Ta ló ń tọ̀hún? So orúkọ ń tọ̀hún yẹn àmọ́ Mudeeru ọ̀dẹ̀ sọ pé lágbájá báyìí ni mò ń bá wí. Mudeeru gbọ́ information yẹn níbìkan. Dájúdájú Mudeeru gbọ́ information yẹn níbìkan. Ẹni tó reveal information yẹn, ta lẹni náà? Ta ló ń tọ̀hún? Then ọ̀rọ̀ ta ló ṣẹlẹ̀ sí? Ṣé ẹ mọ̀ pé àmọ́ lówelówe ní ọ̀pọ̀lọpọ̀ tafsiri tí Mudeeru ṣe ní ọdún yìí. Now tá a bá wá ń sọ̀rọ̀ òwe, téèyàn kan bá wá ní lágbájá báyìí ni Mudeeru ń bá wí tí wọn ò sì la orúkọ mọ́lẹ̀. Wala taqif ma laysa laka bihi ilmun, tí Ọlọ́run wí ní Kùránì, ẹ má conclude lórí nǹkan tẹ́ ẹ̀ bá ní ìmọ̀ nípa ẹ̀. Àwọn ọ̀rọ̀ kan wà nínú àwọn ọ̀rọ̀ tí ó jáde nínú tafsiri Mudeeru lọ́dún yìí tó yá sí pé ẹni tó bá fẹ́ dá sí ó nídìí kó ṣe further investigation dáadáa tá a fi lè mọ̀ yí pé lágbájá yìí ni Mudeeru ń bá wí. Tí ẹ̀kan bá wá yí ọ̀rọ̀ yẹn mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ wípé èmi ni wọ́n ń bá wí, so ajá sí pé báyẹn nìyẹn ṣe nǹkan yẹn tó tọ́ ni. Tí ẹ̀kan bá sọ pé òkè ọ̀rọ̀ tí Mudeeru sọ nípa area yìí o, èmi ni wọ́n ń bá wí, kẹ́ni náà máa wá fèsì. Tẹ́ni náà bá wọn fèsì ibẹ̀ yẹn làwọn ètò wá suspect pé so ajá sí pé ṣé lágbájá yìí ṣé lóòótọ́ ló ṣe kinní yìí ni tó fi já sí pé òun ní fèsì fún Mudeeru lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ok, ṣe mọ̀ yí pé for instance ọ̀rọ̀ Àdó, Saheed Shittu lọ́kọ́kọ́ sọ̀rọ̀ Àdó. Saheed Shittu lọ́kọ́ sọ̀rọ̀ Àdó wípé ẹnìkan àfáà kan ní Ìlọrin, olóyè ọba kan ó ṣẹ̀ṣẹ̀ joyè, òun ló gbé Àdó wá sí ìlú Togo kankan tó sọ gbogbo ẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n bó ṣe ń sọ, ẹ̀rí pé àwọn tó ń jọ jòkó sọ pé kó má la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀, kó má darúkọ. Òun náà sọ wípé òun jẹ́ létetí ni, òun jẹ́ létetí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀ pé ó dàbí ẹni wípé lágbájá yìí ló ń bá wí. Ṣùgbọ́n nígbà tí ó la orúkọ mọ́lẹ̀, ṣùgbọ́n náà nígbà tí ọ̀rọ̀ tí Markaz wá ṣẹlẹ̀ nípa Àdó, àfáà apá tíra dẹ̀ fi orúkọ Ọlọ́run búra sí yí pé òun fojú rí báyìí ni, pé Mufty padà wá pé òun fẹ́ gba Àdó. Ǹjẹ́ Mufty ní Àdó àbí kò ládó? Area yẹn, ibẹ̀ yẹn ni tẹ́ bá wo, ẹ rí pé Mufty ṣáà try láti dodge gbogbo àwọn area yẹn tí nǹkan bá fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ gan, so wọ́n yí ọ̀rọ̀ yẹn síbòmíì, so wọ́n fẹ́ kẹ́ anybody kó sọ̀rọ̀ nípa Àdó nítorí position tí Mufty wà. Because tẹ́nìkan bá ń retí pé Mufty ó bọ́ sórí social media tí ó wá sọ yí pé òun fi Àdó sí Mudeeru lápò, wallahi tallahi ẹni náà kàn waste time rẹ̀. Mufty ò ní jáde láyé. Tẹ́ bá wo ìbúra yẹn náà, Mufty sọ yí pé tó bá yẹ pé mo mọ̀ nípa àìsàn tó ń ṣe Mudeeru, ẹ rí pé dàtí sí pé gbogbo àwọn ìgbìyànjú tí òun ṣe lórí kí àlàáfíà kí wọ́n lè bá lálàáfíà ni. Mufty believe títí dì sí pé òun ò ní ẹ̀mí aburú sí Mudeeru. Mudeeru sọ wípé lẹ́yìn ìgbà tí Àdó yẹn tó kan àwọn lára ni àwọn ọmọ nǹkan tí àwọn ṣe mọ́. So Ọlọ́run ọba òun ni ọba olùdájọ́. Ọlọ́run ọba ni ọba tó mọ kọ̀kọ̀ tó sì rí oníkálukú wa lórí gbogbo nǹkan tá à ń ṣe, tá a sì jábọ̀ rẹ̀ fún Ọlọ́run ọba tí ọba tó ní ìkọ̀kọ̀, ọba tó mọ ìkọ̀kọ̀. Now tí a bá wo àwọn tá a bá nílà káì dáadáa. Àwọn ẹlòmíràn máa ní ẹnìkan ló ń bá wí, kìnnìkan ẹlòmíràn ni òun náà ń bá wí. Ṣé wọ́n ń ṣerú nǹkan táwọn wí ni? Ṣé wọ́n ń ṣerú nǹkan táwọn wí ni tó fi ní gbogbo ọ̀rọ̀ tán sọ ìwọ ni wọ́n ń bá wí? Tí wo ò bá ti ṣe. Tí wo ò bá ti ṣe. Kí ló mú ẹ sọ̀rọ̀? Kí ló mú ẹ sọ̀rọ̀? Pàtó àdàkọ rẹ. Tó o bá ṣe. Tó o bá ṣe. Ọ̀tọ̀ lèèyàn dárúkọ èèyàn. Ọ̀tọ̀ ni èèyàn dárúkọ èèyàn. Kì í ṣe pẹ́rù. Kì í ṣẹ̀rù. Pé àwọn bẹ̀rù mi ni wọ́n ṣe dárúkọ mi. Pé wọ́n bẹ̀rù mi náà ṣe dárúkọ tá ni wọ́n.
mo kọ́ ń kéwù yẹn kì í ṣe pé bóyá ọmọ kéwù ló jẹ́ fún bàbá wa. kì í ṣe pé bàbá mi já àfà. kì í torí pé bàbá já àfà. mo ṣe jẹ́ ọmọ ni olóṣèjọ́ ọmọ kéwù fún mi rárá mo kọ́ ẹ kíláàsì ni. mo kọ́ bàbá wa kọ́ ẹ ní kíláàsì ni tó yanjú kì í ṣàràbà wípé torí pé bàbá rẹ jẹ́ àfà ìwọ ni bàbá wa jẹ́ àfà wọ́n ṣe wá ń pa ilé bí ọmọ kéwù ẹ rárá bàbá wa fúnra wọn kọ́ wọn náà fúnra rẹ. man allamaka harfan téèyàn kan bá kọ́ ẹ lára àfi kan. téèyàn kan bá kọ́ ẹ ní àràfi ẹyọ kan alifábẹ́ẹ̀tì kan péré. ọwọ́ abúlé fi di nínú ẹ̀sìn bàbá rẹ ló jẹ́ wò. nínú ẹ̀sìn bàbá ẹ̀ ló ní tọ̀ jẹ́. báwo wá ni mo ti di teacher ní ìsìn as far back as 1984 nínú markaz bí. 42 years. Hello? 42 years. 42 years ni bàbá wa ti ń jẹ́ tíṣà ní àyè yìí. Yàtọ̀ sí tí mo jẹ́ teacher ní Kánò. Ní Kánò náà. Yàtọ̀ sí tí wọ́n ti ṣe ní Kánò kan tó wálé. Yàtọ̀ sí tí wọ́n ti ṣe tíṣà kan tó wálé máa wá tíṣì mọ́ríkàsì bí 42 years. Wọ́n ti ṣe àwọn ọdún kan nílẹ̀ lókè ọ̀yà tó jẹ́ tíṣà báwọn náà. Bàbá tó ń jẹ gbogbo ẹ̀pọ̀ ní ti lé ní 45 báwọn. Alhamdulillah. Akramakumullah. 45 kúrò ní ọjọ́ orí ẹ̀. Ìṣirò ló délẹ̀ yìí. Bí ọjọ́ orí rẹ̀ kalẹ̀ kó wáyé 45 kó mẹ́ sọ̀ṣẹ́jì tó kú bẹ̀ fún wa. So ìyẹn. Now Mudeeru sọ wípé àwọn tí ń teach broadcast láti 1984 so àwọn dẹ̀ kọ́ ẹdíkéwú but ta ni wọ́n bá wí ta ni Mudeeru bá wí wọn láorúkọ bọ́lẹ̀ wọn jẹ́ ká mẹ́ni tí wọ́n bá wí but Mufty ti fèsì wípé dàtí sí pé Mufty gbà pé òun ni Mudeeru bá wí èsì tí Mufty tọ́ sọ̀rọ̀. Àlẹ́ tó ní wọ̀ lérí wa bí tí mo sọ pé àfààní ṣe oṣù báyìí. Akẹ́kẹ́ àti wájú báyìí kò ṣe lẹ́sìn fún gbogbo wa gbogbo àti Abdulrahman Àdáńdá kò ṣe lẹ́sìn lọ́dọ̀ ṣe oṣù báyìí. Àwọn ṣe sọ ìrìn. Kàkíkà Sákáwí ṣe lẹ́sìn lọ́dọ̀ ṣe oṣù báyìí. Gbogbo àwọn afáàmù iṣu ìdìbò. Àfọ tó ka irú ọ̀dẹ́ báyìí ẹ̀jẹ̀ tó báyìí ti yàn kẹ́tì báyìí irú ọ̀dẹ́ báyìí gbogbo kálukú ọgbà ni tí ọmọ tó pẹ̀lú mà gidi ni o. Àfàtúwá nìkan kan yóò tó wá ṣe handout. Gbogbo nǹkan yẹn ó ti kọ́. Àfáà ti kọ́ fúnra rẹ̀ sínú pépà sí ẹ̀xásáìsì mọ́tìkì ni bàlágà ni àrùdù ni náwù ni sọ́ọ̀fù ni gbogbo kúlùfúnù lẹ́tà nàfà sọ gbẹ́dì tíra lẹ́ẹ̀kọ̀kan gbogbo wa ilé àtàfà lọ́dà fà wọ̀lá láǹfààní tó yanjú àti lọ́dà fà o gbọ́dọ̀ mi ń bẹ káyọ̀ lómi ń bẹ tó ẹ̀ká sáǹfààní lọ́dọ̀ rẹ̀ inú ilé ọ̀jẹ́ á tún mọ̀ mọ̀pẹ́ nìyẹn ní lọ́dún náà mọ́ àwọn ọ̀bọ̀dá mi akọ bí láti kọ̀kọ́ ni ní ọ̀bá máa jẹ́ fàìlú ní pé èmi náà kọ́. ọ̀rọ̀ lówe làwọn méjèèjì náà fi ń bára wọn sọ̀rọ̀ ẹ gbọ́ ní ọ̀rọ̀ tí Mufty sọ yìí wípé Haji Sauban làwọn kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹ̀ àwọn ṣe lẹ́sìn lọ́dọ̀ ẹ̀ bọ̀ ọ̀kan tó dákọ̀ Haji Sauban àwọn èèyàn kàn gé fídíò yẹn ni Mufty dárúkọ Sheikh Mashood Ketuwi wọ́n dárúkọ Sheikh Dawood Afanla wọ́n dárúkọ Gamawi wọ́n dárúkọ afáyẹ̀sìn Obiwa wọ́n dárúkọ Haji Sauban so wọ́n dárúkọ MUDEERUL-MARKAZ tó ní síbẹ̀. Now ẹ wá rí wípé Mufty dárúkọ Mudeeru náà sínú ẹ̀ but kò jẹ́ direct wọ́n ní ẹnìkan náà tún wà tó ní hatu dáadáa wọ́n sọ pé àbọ̀dá mi ẹni hatu ẹ kọ́ mi but kò kọ́ àwọn ká lọ kọ́ àwọn ni kò bá wà nú àwọn táwọn náà lè mọ̀ fi ṣe fáàrí lẹ́ni ta ni Mufty bá wí ta lẹni tó ní hatu sọ pé Mudeeru ní hatu gidigidi. àwa tá a bá ní làákàyè tá a jẹ́ olóye mo fẹ́ ká máa fi làákàyè àti òye dé àwọn ọ̀rọ̀ yìí máa conclude síbi kan o máa dẹ̀ sọ impact àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí ó máa affect ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú ó dẹ̀ máa affect ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Markaz ó dẹ̀ máa affect àwọn ọmọ wọn. So that is Mufty sọ pé ẹni yẹn kò kọ́ àwọn ní kéwú so that is yìí pé Mudeeru dẹ̀ sọ yìí pé mo wọ kíláàsì mo kọ́ ẹ ta ni Mudeeru bá wí. àwa tá a bá jẹ́ onílàkàyè ẹ jẹ́ ká máa fi làákàyè de àwọn ọ̀rọ̀ yìí lẹ́yọkọ̀ọ̀kan bá a ṣe mú bọ̀ yìí. Tí a bá tún wá wo nínú àwọn lówe làálù ìlú àgídìgbò lọ́bádé lọ́dún yìí mo ti sọ fún wa. Ibì kan tó wà tí Mudeeru ti sọ wí tó ti mention tí Mudeeru ti mention al-miskinu billah. Bàbá wa
al-miskinu billah radiyallahu ta'ala ọ̀rẹ́ bàbá púpọ̀ ni wọ́n ọ̀rẹ́ gidi bàbá yẹn ló jẹ́ al-miskinu billah. Abubakar Siddiq lórúkọ wọn. Abubakar Siddiq lórúkọ wọn, àwọn náà jẹ́ al-miskinu billahi, ọ̀rẹ́ bàbá ṣe Ádámù púpọ̀ ni wọ́n. Kódà nǹkan tí bàbá yẹn sọ fún Sheikh Adam níjọ́ tó ìjọ́jọ́ rẹ̀ tí wọ́n tí mọ tọ́lọ́hún ó ṣe. Bàbá yẹn ló sọ fún Sheikh Adam pé lọ́dún mẹ́wàá sísìn àwọn máa wọ ẹ́ lókè ni. Bàbá náà ó sọ fún bàbá ṣe Ádámù nígbà tí bàbá ò tiẹ̀ tí màá kan tó máa padà ṣẹlẹ̀ pé lọ́dún mẹ́wàá sísìn níbi tọ́lọ́hún ó tọ́ ẹ sí àwọn báwọn ti tó yìí àwọn tó máa wọ ẹ́ lókè ni. Ọmọ bàbá náà Saud ó wá Markaz bí. Ó wá sí Markaz bí. Àtò èyí tẹ́yẹ̀ fi parọ́ nù. Alhamdulillah. Ibo lọmọ yẹn wà lẹ́nu. Bọ́lọ́mọ náà wà lẹ́nu. Tani ò jẹ́ ó dàgbà. Tani ò jẹ́ kọ́mọ náà dàgbà. Tani ò jẹ́ kọ́mọ yẹn jẹ́ nǹkan. Tani ò jẹ́ kọ́mọ yẹn jẹ́ nǹkan. Bọ́lọ́mọ náà wà. Inú àwọn mùrídì bàbá yẹn. Ẹnìkan jẹ́ Abdulwahab Koka. Mùrídì gidi ni. Ẹ máa wá di yín o. Wọ́n ní ẹ máa wá. Wọ́n lè tẹ̀ra ilé àwa ta ní làákàyè ta jólóye mo lérò pé a ó máa fi làákàyè àti òye máa fi follow analysis yìí. Mudeeru mẹ́nu bà Sheikh Abubakar Siddiq mo mọ bàbá náà dáadáa. Sheikh Adam a máa lọ sọ́dọ̀ wọn a dẹ̀ máa kó àwọn àfáàgbà wọn máa ń kó wọn lọ síbẹ̀. Kódà wọ́n fẹ́ràn Sheikh Abdulwahab Zubair al-Gamawi dáadáa. Ẹ rí wípé nígbà tí Gamawi tán jáde kó Markaz yàtọ̀ sí pé wọ́n dá lé kéwú sílẹ̀ sọ́fùwà ẹ rí pé wọ́n tún dá záwíà náà sílẹ̀. So Tijaniyu ni Gamawi. So ọ̀dọ̀ bàbá yẹn ni Sheikh Sulaiman Onikijipa náà ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣírí kankan. Ẹ dẹ̀ rí pé Mufti máa ń sọ̀rọ̀ bàbá yẹn dáadáa nínú lecture wọn. Kódà nínú àwọn lecture Mufti kan sílẹ̀ pé bàbá yẹn ó endorse ó fáwọn ní endorsement. So talent lo al-miskinu billah lẹ́yìn ìgbà tí bàbá yẹn tó ti kú. So Onikijipa náà nílò al-miskinu billah. So ta ni Mudeeru ń bá wí? Ẹgbẹ́ Mudeeru ọ̀dárúkọ Onikijipa nù ẹ̀ ṣùgbọ́n Onikijipa ó fèsì ó fún Mudeeru lésì ọ̀rọ̀ yìí torí wọ́n mẹ́nu bà al-miskinu billah torí pé ní ọjọ́ kejì lára àwọn ọmọ bàbá wa al-miskinu billah wọ́n lọ síbi lecture Mufti ó dẹ̀ make sure pé wọ́n show wọn. Obìnrin kan ọkùnrin kan àmọ́ bóyá lómi tún wà ń bẹ̀ ṣùgbọ́n ọkùnrin yẹn sọ̀rọ̀ lẹ́yìn yẹn Mufti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ọ̀rọ̀ tí Mudeeru sọ yẹn wọ́n fún wọn lésì nínú ẹ̀ nínú wá sí ẹ̀ wọ́n fún wọn lésì. Ó níbi tí mo lọ o ṣùgbọ́n mo ní láti ṣe gbogbo àwọn analysis yìí kí tó wá sọ ibo ni ọ̀rọ̀ yìí máa já sí dẹ́kí ló fà á tó já sí pé Mufti ń fún Mudeeru lésì tó bá ti rí pé Mudeeru sọ kankan tó sopọ̀ mọ́ area ọ̀dọ̀ àwọn kí ló dé tí Mufti ń fèsì. Ẹ rí wípé okay àwọn tí wọ́n jẹ́ alábòsí torí alábòsí ni màá pè wọ́n o àwọn tó yá sí pé sórí tó bá èèyàn kan ó ń bá ẹ ṣe ní kọ̀kọ̀ ó ń bá ọ ṣe ní kọ̀kọ̀ ó dẹ̀ ń fi ìfẹ́ hàn sí ẹlòmíì níta
ìwà mùnáfìkì ni. tó bá ti di wípé mọ́ríkàzì tí nǹkan kan bá ti sopọ̀ mọ́ mọ́ríkàzì tó bá ti já sí wípé bóyá mọ́ríkàzì àti mọ́ríkàzì ni wọ́n ń jà o àbí ọ̀kan náà àwọn ọ̀tá mọ́ríkàzì ló ń ta sí mọ́ríkàzì àwọn mọ́ríkàzì wá jáde wọ́n ń fún ẹni náà lésì. àwọn kan bẹ tó sí pé ọ̀tá mọ́ríkàzì sámú ni wọ́n wá lu opportunity yẹn láti kó sí àárín yẹn. wọ́n á kó sí àárín yẹn tó bá ti wá kó síbẹ̀ wọ́n máa lu opportunity yẹn láti máa ta ọ̀fà sí mọ́ríkàzì. àwọn òun náà máa sábà ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ àlè kan wà nínú àwọn ọmọ àdàbí tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ àlè kan wà nínú àwọn zùmùrà tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ àlè kan wà tí wọ́n já ọmọ mọ́ríkàz táwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo wọn la mọ̀. ṣé wàá rí àwọn ọmọ mọ́ríkàz kan wà tí wọ́n ti join alùsùnà wọ́n ti wà nù jamaat alùsùnà gbogbo so tí nǹkan kan bá ti wá ṣẹlẹ̀ wọ́n á wá lu opportunity yẹn láti dá sí tó rọ́jà mi lẹ́nu wípé a lè rí kútúbí tó ṣe yí pé ó ti bú Sheikh Adam tó ní Sheikh Adam ó wú ní inú Sheikh Adam wú ní ikùn ní tó fi kú ó yẹ̀yẹ́ Sheikh Adam kútúbí tó pọ̀pọ̀lọpọ̀ gbà ló máa ń takò mùdírù pé mùdírù ọmọ kéwú kútúbí ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ó da nípa mọ́ríkàz wọ́n á dẹ̀ wá yóò ní nǹkan tó ń fẹ́ ṣe correction wọ́n á gbégbá ọ̀nà correction báwọn fẹ́ correct mùdírù pé mùdírù ọmọ kéwú ó túbì kan kò tú dáadáa eléyìí ó ṣàfà àti ẹgbẹ̀rún mọ́tẹ́lẹ́ gbà wò. now mufti tó ti sọ̀rọ̀ sí Onikijipa lọ́pọ̀lọpọ̀ gbà wípé aládò olùàdó ó ṣe gbá pé ẹlẹ́bọ ni so àwọn sálàfí gbà pé gbogbo àwọn onísúfí ẹlẹ́bọ ni gbogbo wọn ó wá yà mí lẹ́nu pé kútúbí wá jáde ọ̀rọ̀ tó wá sọ ni pé ó ń bìjà mufti nítorí pé ó ti ní hatred mùdírù nínú ọkàn tẹ́lẹ̀ ọ̀nà yẹn lọ́gbà pìrìsẹ́ǹtì gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ kódà ó tún rí ìfáà lọ síbi tí mufti ti sọ pé téèyàn bá jẹ èèyàn kò lè jẹ èèyàn tí mufti ti padà kó ọ̀rọ̀ yẹn jẹ tí mufti ti sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ó tún padà sí ọ̀rọ̀ yẹn ó wá fi ń ta ọfà sí mọ́ríkàz níbi tó náà ti kéwú àbí tí àfáà rẹ̀ ti kéwú. now àwọn ọ̀tá kan wà tí wọ́n jọ ta mọ́ríkàz tó dẹ̀ fojú wọn dáadáa gbangba báyìí. now àwa rí kílípù kan níbi tí mufti ti ń dúpẹ́ fún gbogbo wọn. kí ni mufti dúpẹ́ fún wọn fún dàtí sí wípé mufti ti gbà wípé àwọn ọ̀rọ̀ tí ń lọ lówe láti inú mọ́ríkàz yẹn ọ̀dọ̀ òun ni wọ́n ń tàfà sí lòun náà fi wá ń fèsì ó wá bẹ̀rẹ̀ sí dúpẹ́ fún àwọn tí wọ́n tún jẹ́ ọ̀tá mọ́ríkàsì. Yẹ́sì dáúdà tèmi o. So kí ni mufti ń dúpẹ́ fún wọn fún torí pé gbogbo wọn wọ́n ń sọ̀pọ́ọ̀tì mufti wọ́n ń tako mùdírù ẹ dákun lórí kíni wọ́n ń tako mùdírù wọ́n ń ṣépele mùdírù wọ́n sọ fún pé àṣejù rẹ ti pọ̀jù ìgbà wo wàhálà rẹ ti pọ̀jù òdo tọlọ́hun báwo ló ti gbà pé àdó lójọ́ ọmọ rẹ̀ ọ́ ìgbà wo wọ́n lọ síbi òdodo wípé lágbájá yìí sọ wípé èèyàn kan ju àdó sí òun lápò wọn kò sẹ́ni tó lọ sí eré àyẹ̀ o ipe ẹ̀jẹ̀jà wò ṣé lóòótọ́ nìkan wá pé mufti ẹ gbọ́ ṣé lóòótọ́ lẹ ju àdó sí mùdírù lápò kí ló dé kí ni ìdí. sáà pé kò sẹ́ni tó lọ sí gbogbo àwọn eré àyẹ̀ ibi tí eré àtọ́ ń wò ní wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí mùdírù sọ yìí pé ẹnìkan wọ́n fi ẹran èèyàn ṣáájò fún ọ̀rọ̀ tí ó dá ní o ọ̀rọ̀ àwọn kèfèrí kí àfa gbà kọ́ mọ́ sọ orúkọ bẹ́ẹ̀ ní tẹ̀bùsírì ṣé tẹ̀bùsírì nìyẹn àbí wọ́n kàn sọ́ọ̀sì ṣé irú tẹ̀bùsírì tó yẹ káwọn èèyàn máa gbọ́ nìyẹn nú àwẹ̀ ẹnìkan ó lo ẹ̀dán kí làwọn fẹ́ dìmú nù bẹ̀ yẹn ẹnìkan tó wọ́n bá ti láwọn ń ṣe mọ́lù nàbí àbí kíní kan àwọn àdákìrù àti àdákìrà wọn wá dúró síwájú wọn máa yìn wọn ṣé wọ́n wà nílé tí wọ́n máa rọ ìka wọn gbogbo àwọn eré àyí ṣé àmọ̀ pé àwọn sálàfí àtàwọn súfí ọ̀tá ni wọ́n so wọ́n sì mọ̀ pé mufti innahu sufiyun wọ́n sì mọ̀ wípé
àwọn Sufi àtàwọn Salafi wọn rẹ́ kí ni àwọn Kutubi kí ni wọ́n dá sọ̀rọ̀ yìí fún wọ́n dá sí torí pé wọ́n hate Markaz wọ́n dẹ̀ hate Mudeeru wọ́n dẹ̀ gbà pé Mudeeru kò mọ̀ kéwú lọ́dọ̀ wọn. Now àwọn ẹlòmíì máa ní ẹnìkan ló ń bá wí kíní kan ẹlòmíì ò ní òun náà ń bá wí ṣé wọ́n ń ṣerú nǹkan wí ni. ṣé wọ́n ń ṣerú nǹkan táwọn wí ni tó fi ní gbogbo ọ̀rọ̀ kan sọ ìwọ ni wọ́n bá wí. tí wo ò bá ti ṣe. tí wọ́n ò bá ti ṣe. kí ló mú ẹ sọ̀rọ̀. kí ló mú ẹ sọ̀rọ̀ bàbá àdàgọ̀ rẹ. tó o bá ṣe. tó o bá ṣe. ọ̀tọ̀ lèèyàn dárúkọ èèyàn. ọ̀tọ̀ ni èèyàn dárúkọ èèyàn. kì í ṣe bẹ̀rù. kì í ṣẹ̀rù. pé àwọn bẹ̀rù mi ni wọ́n àti dárúkọ mi. pé wọ́n bẹ̀rù mi náà ṣe dárúkọ tá ni wọ́n. ṣe rí àwa tí a bá jẹ́ olóye tá jẹ́ onílàkàyè àwọn èèyàn kan béèrè question kan yìí pé ẹ wà kí ló dé tí ọba Ìlọrin tó dákẹ́ lórí ọ̀rọ̀ yìí kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nílùú Ìlọrin kí ló dé tí wọ́n dá sí ọ̀rọ̀ yìí láti last year. Màá sọ ọ̀rọ̀ díẹ̀ lórí area yẹn ipa wo ni èmi kó lórí ọ̀rọ̀ yìí nígbà tó ṣẹlẹ̀ báyìí ṣe nígbà tí ó ti di pé ọ̀rọ̀ yẹn wá ní agbára ní last year tí Mufty ti sọ pàtì títí wọn tí mo dẹ̀ ṣe àwọn ìwádìí tí àwọn ọ̀rọ̀ yẹn ti yé mi yékéyéké ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ gan-an ó ti yé mi and mo wá wò wípé ọ̀rọ̀ yìí ó ní agbára díẹ̀ ó lágbára díẹ̀ táwọn kan bá ní ok kí ló dé tí mò ń dá sí kí ló kan tèmi gan nínú ọ̀rọ̀ yìí kí ló kan tèmi nínú àwọn ọ̀rọ̀ yìí àkọ́kọ́ mo jẹ́ ọmọ Ìlọrin ni mí ẹni gbogbo tó bá kan Ìlọrin ẹ mọ̀ pé kíní yìí ó jẹ́ ìdójútì fún Ìlọrin ìdójútì ni ló jẹ́ fún Ìlọrin because àwọn èèyàn mọ̀ pé Ìlọrin aládùá ní Ìlọrin ṣàdùá so now kó máa gbọ́ pé ẹnìkan nínú àwọn àfáàgbà àbí inú olóyè ọba Ìlọrin ó ń fi àdósẹ̀ nìkan lápò so ṣé lóòótọ́ ni àbí kì í ṣe bọ́rọ̀ ṣe rí so ìdí nìyẹn tó já sí pé mo fi dá sí ọmọ Ìlọrin ni mí mo ní right láti dá sí torí pé Mudeeru ọmọ àfáà wa ni Mudeeru kọ́ èmi ní kéwú nínú kíláàsì báyìí àwọn ni Sheikh Adam ní kọ́ máa kọ́ wa ní alifalaku wa nujum ní Markaz ọdún 8 ni mo lò Markaz gbogbo àwọn afá Markaz wọ́n mọ̀ mí dáadáa alhamdulillah mi ò dẹ̀ sọ ọmọkọ́mọ so mọjọ́ mọ̀ Ìlọrin mọjọ́ mọ̀ Markaz àwọn bàbá tó bí Sheikh Adam àwọn bàbá wọn àtàwọn bàbá tèmi ọ̀rẹ́ sámú ni wọ́n àbí ká sọ pé ẹbí torí pé Sheikh Abdullahi tó jẹ́ bàbá àgbà Sheikh Abdullahi tó jẹ́ bàbá àgbà fún Sheikh Adam àti àwọn bàbá tèmi wọ́n wà ní àwọn ashabu Sheikh Alimi tí wọ́n jọ wọ Ìlọrin ní 1817 ọ̀rọ̀ tó dájú ni ilé Sheikh Adam rẹ̀ ilé wa rẹ̀ wọ́n fẹ́ gbẹ́ tira wọn ní lọ́mọdá nílọrin àjọṣepọ̀ tó dá wà láàrin Sheikh Adam àtàwọn bàbá wa kódà Sheikh Habib tó bí Báàkí tó bí Sheikh Adam Sheikh Habib yẹn ọmọ wọn kan wà tó sí pé wọ́n fi fún ọ̀kan lára àwọn àbúrò bàbá tiwa nílé wa lọ́mọdá àìmọye àwọn ọmọ ilé wa tán gbé agbógun mọ́tì àìmọye àwọn ọmọ ilé agbógun mọ́tì tán gbé ilé tiwa náà ẹ lọ wádìí lọ́dọ̀ Sheikh Abdullahi àbúrò Sheikh Adam wọ́n sì wà láyé Sheikh Ruwak ẹ lọ wádìí so ní mo fẹ́ lè sọ pé ní gbogbo Ìlọrin o ìdílé tó súnmọ́ ilé Sheikh Adam jù ní Ajíkòbí nílé wa so Sheikh Adam ó tún wá jẹ́ àfáà tèmi so ọmọ wọn Sheikh Habib àfáà mi so mo ní right láti dá sí ẹlẹ́kẹta mo jẹ́ accredited investigative journalist tí nǹkan bá ṣẹlẹ̀ àwa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wá ń sábà wọ́n mọ̀ bí wá pé kí ẹ wádìí tó ṣẹlẹ̀ yìí ni ẹ wádìí ká mọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ ìgbà wo àìmọye àwọn kéèsì tá a ti dá síbẹ̀ tó lọ́ndẹ̀ ní gbogbo ẹ̀ yanjú alhamdulillah a lè wádìí nǹkan mi fún ọdún 5 ọdún 10 wà láìtàláì tá a ní ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó dìgbà tá a bá get gbogbo fact ká tó sọ̀rọ̀ lórí ẹ̀
à ń wádìí nǹkan fún ìjọba, à ń wádìí nǹkan fún àwọn multinational company. So mo ní right láti dá sọ̀rọ̀ yìí. Mo jẹ́ ọmọ Ìlọrin, mo jẹ́ journalist, mo dẹ̀ jẹ́ ọmọ Markaz. ẹlẹ́ẹ̀kẹrin, ilé wa àti ilé ọba Ìlọrin, relationship tó ní agbára wà láàrin ilé bàbá tí èmi ti jáde àti ilé ọba Ìlọrin. Ẹ lọ wádìí, ẹ lọ béèrè lọ́dọ̀ ọba Ìlọrin. Ó di mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn, ǹjẹ́ kíní yìí ṣé ó tàbùkù ìlú mi ni àbọ́pọ́n ìlú mi lé? Kírúurú àwọn story báyìí kọ́ máa wá lọ lórí social media. Àmì ọ̀ma ni ṣùgbọ́n ọmọ Ìlọrin ni ẹ̀yin ọgbọ́n gbogbo kan tó ń ṣẹlẹ̀ ni lórí social media, ẹ̀yin orí gbogbo kan tó ń ṣẹlẹ̀ lórí social media ni. Kódà débi wípé ibi tínú mi bàjẹ́ dé lórí ọ̀rọ̀ yìí ni wípé ṣé ẹ mọ̀ wípé àwọn olóòṣà, àwọn tó láwọn ń ṣe ẹgbẹ́ ìṣẹ̀ṣe kankan rádaràda wọn, ṣé ẹ mọ̀ pé wọ́n kọ́ ti fídíò Mudeeru àti ti Mufty, wọ́n ti kọ́ tiẹ̀, wọ́n ti gbé sórí kíní wọn tó ń discuss lórí ẹ̀. Ọlọ́run bá ń gbọ́ bẹ́ẹ̀ àsọ fún yín, ẹ̀yin ta ní kẹ́ kúrò nínú Islam, ta ní kẹ́ má ṣe Islam mọ́, ẹgbẹ́ tí wọ́n ń pa èèyàn, ẹgbẹ́ tí wọ́n ń fi ara èèyàn tí wọ́n fi ń ṣe àṣejẹ, so òun ló ń jẹ́ kí wọ́n máa lágbára, òun ló ń jẹ́ kí ọkàn wọn máa le. Wọ́n play ibi tí Mudeeru ti sọ̀rọ̀ wọ́n fi ara èèyàn ṣáájò, wọ́n play ibi tí Saheed Shittu ti sọ̀rọ̀ Ado wípé Mufty ó gbé Ado kalẹ̀, ó wá ń bá Ado sọ̀rọ̀, Ado náà ń dá lóhùn. Wọn mọ̀ bóyá ó ṣẹlẹ̀ ó àbí kò ṣẹlẹ̀. Social ti wà lórí social media, tó bá ti lè post nǹkan sórí social media ó ti wà ní public site. Anybody ló ní right láti mú láti ṣe analysis ẹ̀. Wọ́n wá ń stain Islam pé ṣé ẹ̀sìn náà lélẹ̀, ẹ wo àwọn àfà, ẹ wo àwọn àfà àgbà nílọrin, olóyè ọba kan, so ẹ wo ó ń fi Àdó sí ẹnìkan lápò. Wọ́n ti debate ẹ̀, ṣé eléyìí ṣé ìdùnnú ọmọ Ìlọrin tó bá jẹ́ ọmọ Ìlọrin gidi, mo fọlọ́wọ́n bá búra sí, kò yẹ kínú rẹ̀ ó dùn ipe irú kan báyìí ó ń bọ́ sórí social, ṣé irú kan báyìí lọ́ọ́ ká mọ̀ discuss lórí social media. Kò pọ́n Ìlọrin lé, Ọlọ́run bá ń gbọ́, àtẹnitọ́ jẹ̀bi àtẹnitọ́ jàre, kò pọ́n ìlú Ìlọrin wà lé láti já sí pé irú àwọn ọ̀rọ̀ báyìí láàmú discuss. Láti last year, kí ló dé tí kò sí solution, tí kò ságbàlagbà kankan nílọrin mọ́ ni tí wọ́n lè pe ọ̀tún kán pe òsì, kán pa àwọn méjèèjì jókòó pé kí ló dé, kán rojọ́ kí Mudeeru sọ ẹ̀dùn ọkàn wọn. Ẹ wọ ọ̀rọ̀ bàtàbàtà ńlá tí Mudeeru jùlulẹ̀ nínú àwẹ̀ yẹn, kán wá pe Mudeeru jókòó, ìwọ Mudeeru jókòó báyìí, Mufty jókòó báyìí, ọ̀ya ẹ rojọ́, ìwọ Mufty ṣé lóòótọ́ ló ju Àdó sí Mudeeru lápò? Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ la fẹ́ gbọ́. Tó bá ní bẹ́ẹ̀ ni, tó kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀? Nígbà tí ìṣẹ̀lẹ̀ mi ò fẹ́ kí wọ́n kú ni, mo fi help wọn ni, ìgbà àwọn kankan. Níbo ni wọ́n ti rà Àdó? Ìwọ odidi olóyè ọba ó lo Àdó, ẹlòmíràn wà tí ń lo nǹkan míì tó ju Àdó lọ, àìmọye ẹlòmíì tí ń lo nǹkan míì tó ju Àdó lọ, òun fi ń ṣe protection fúnra àwọn ni kankan. Ọlọ́run á dáàbò bora wa, nǹkan ọ̀nà tí òun rí tó ń fi dáàbò bo ara òun nìyẹn kankan. tó Mudeeru wá sọ yìí pé kíní ló affect àwọn láti year 2022 tó fi rẹ àwọn fún odidi ọdún mẹ́ta. Kí àwọn àgbàlagbà yẹn ká jókòó ká pẹ́ wọn jókòó báyìí ká yanjú gbogbo àwọn kíní yìí. Kí ni ìgbìyànjú tèmi lórí ọ̀rọ̀ yìí? Mo kọ lẹ́tà sí Kwara State Governor Abdulrazak, ó sì receive lẹ́tà yìí. Mo kọ lẹ́tà sí Chief Imam of Ilorin, Chief Imam kọ́lọ́kọ́ bá kẹ́ wọn, Sheikh Bashir, wọ́n receive ẹ̀, mo sì tún pè wọ́n. Lẹ́tà tí mo send tí mo ní PM kọ́ wá fún yín, wọ́n láwọn ti gbà. Ìkan tí mo kọ sínú ẹ̀ ní wípé wọ́n láwọn ti kásẹ̀, ẹ pé Mudeeru, ẹ pé Mufty láti yanjú ọ̀rọ̀ yìí torí pé ìdójútì ni ó máa jẹ́ fún Ìlọrin lórí social media. Ẹ wá bẹ́ẹ̀ ṣe pẹ̀tù sí ọ̀rọ̀ yìí. Chief Imam dẹ̀ sọ fún mi wípé lágbára Ọlọ́run, kódà wọ́n ní kí n pa wọ́n ní ọjọ́ kẹta, ìgbà tí mo pè wọ́n láwọn ti pé Mudeeru, àwọn sọ fún Mudeeru kókò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yẹn pé kọjọ àwọn pẹ̀tù sí wọn nínú. Chief Imam sọ fún mi, àwọn dẹ̀ ti gbé lẹ́tà mi lọ sọ́dọ̀ ọba Ìlọrin, ọba sọ pé àwọn náà ti receive ẹ̀. Gọ́vnà Kwara State òun náà sọ pé ó gbégbèsè lórí ẹ̀. Mo fi Ọlọ́run bá búra sí, wàláhì tàláhì mo kọ lẹ́tà, àwọn márùn-ún mo kọ lẹ́tà sí tí mo mọ̀ kí wọ́n lè pẹ̀tù sí ọ̀rọ̀ yẹn. Mo kọ lẹ́tà sí Dáńbọ̀rọ̀lù, ẹ lọ béèrè lọ́wọ́ Dáńbọ̀rọ̀lù, wọ́n wà láyé wọn ti kú, ẹ lọ béèrè lọ́dọ̀ ọba
bóyá mo kọ lẹ́tà sọ́ba àbí mi ò kọ ẹ lọ béèrè lọ́dọ̀ gọ́vnọ̀ Kwara State ẹ lọ béèrè lọ́dọ̀ ajánásí àgbà ẹ lọ béèrè mo kọ lẹ́tà mo wá ní kán fọ́ọ̀mù kọmitì kan kì í dẹ̀ ṣe pé bóyá ẹ mọ̀ sọ pé ẹ ń làjà ẹ ní parí ìjà o because bàmí òdodo ọ̀rọ̀ nìkan tí Mudeeru sọ pípa àwọn ará lọ nígbà mi wọ́n máa ń làjà ni wọn kì í parí ìjà èèyàn méjì ń jà ẹ wá bọ́ síbẹ̀ wá ní ayé mọ́jà mọ́ ọ̀yà wọ́n mọ́ lọ ọ̀nà bọ́ lọ́wọ́ gbà ọ̀yà mọ́ lọ sí tó bá tún ríra wọn ní ìjọ́ kejì wọn ní continue wọ́n continue táàbà parí ìjà ó yẹ kán pe àwọn méjèèjì ẹ rojọ́ kí ló fa ìjà yín kán gbé ẹ̀bi fún ẹlẹ́bi kán gbé àre fún aláre ìgbà yẹn lọ̀rọ̀ yìí tó lè tán àmọ́ láì ṣe yẹn wàláì mi lérò pé ìjà yẹn yọ parí o ọ̀nà tó lè gbà parí ni mo ti sọ fún yìí tí ọba Ìlọrin torí àwọn méjèèjì ọmọ ni wọ́n jẹ́ sọ́ba Ìlọrin Sheikh Adam ò sì bá tẹnìkan jẹ́ kódà Sheikh Adam ní pàtì tó dáa púpọ̀ ní ilé ọba ní royal family nílọrin so àwọn bàbá wa Dr. Ibrahim tó wà mẹ́sàn-án òun náà wà ní lajúlẹ̀ kí nǹkan Sheikh Adam kó má bàjẹ́ ìgbà tí Sheikh Adam kú tí wàhálà ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó sojú mi ni kò yẹ ṣe pé wọ́n ní o tọ́rọ̀ di iṣu àtàtà ní Markaz lọ́dún náà lọ 1992 láti Sheikh Adam kú ìgbà tí Sheikh Adam kú kọ̀kọ́ sí wàhálà àláfíà wà ní ọdún ní 93 94 ìgbà tó yá wàhálà yẹn bẹ̀rẹ̀ tó ní agbára ta ló padà yanjú ẹ̀ ọba Ìlọrin ni ọba Ìlọrin ẹsẹ̀kẹsẹ̀ ló constitute committee alphabet gọ́rẹ̀ wà ń bẹ̀ so wọ́n yanjú gbogbo committee yẹn bá tó ṣètò ẹ̀ tó wọ́n ní kán wá ságége wọ́n ní kán wá wé Mudeeru ní Sheikh Habib wọ́n ní kán wá wé wọn ní láwà ní wọ́n sọ fájì Mọ̀ṣúdì pé tí Sheikh Adam bá tẹ̀ ẹ̀kọ́ wíìlì tó bá kọ orúkọ rẹ̀ síbẹ̀ òun náà bí ọmọ tó lè gbé ààyè yìí torí náà yìí tó ṣe ní Markaz yìí tó sọ pé èdèàìyedè ń ṣẹlẹ̀ wọ́n wá ní ṣùgbọ́n kọ́ mọ́ lọ pátápátá o wọ́n wá pín tafsiri fún wọn so ìgbà tí ó di pé ọ̀rọ̀ ti ní agbára Aliketuwi òun ti ní èèyàn tiẹ̀ Mudeeru náà ti láwọn èèyàn tiẹ̀ Sheikh Shazili àti Salati wọ́n wà lẹ́yìn Mudeeru Sam àwọn kan wà lẹ́yìn Haji Sauban ọ̀rọ̀ yẹn wá le náà ṣe wá pín tafsiri fún wọn ìwọ Sauban máa ṣe yí báyìí ìwọ Sheikh Habib máa ṣe yí báyìí ìwọ Sheikh Sauban máa ṣe yí báyìí wọ́n ṣàpín ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn sì tún lágbára sí so àwọn ọba Ìlọrin ni wọ́n ṣètò Mudeeru ò ní interest láti di Mudeerul-Markaz wọn ní interest rárá àwọn ọba Ìlọrin ni wọ́n ṣètò yẹn alhamdulillah bàbá rẹ̀ ọmọ kéwú ìwọ náà sì jiná kí ló dé tó lè continue ṣe bàbá yìí ìwọ náà lè ṣe ni Mudeeru fi di Mudeerul-Markaz àwọn ọba Ìlọrin náà ṣe wàhálà yẹn and now ṣe mọ̀ yí pé ìjà kan ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí láàrin Mufti àti Sheikh Habib ìjà yẹn le ọlọ́dẹ ti panẹ́ ìgbà tí ọ̀rọ̀ Mufti máa wáyé fídíò tí mo ṣe láti ẹ̀yẹ ó gùn gidigidi mi ò nídìí kí tún sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ Mudeeru dá sí wọ́n dẹ̀ ṣe wàhálà lórí ẹ̀ ó tẹ̀já sí pé Mufti ti ń wá Mufti tiẹ̀ lọ́nà ọ̀dọ́ ló ti sọ according to nǹkan tí Mufti sọ fẹ́ mi o ipe òun ti ń wá Mufti yìí òun dẹ̀ sọ fọ́ba tẹ́lẹ̀ ọba dẹ̀ sọ pé káwọn ṣe sùúrù so gbà tó dẹ̀ tó àsìkò tí wọ́n pè àwọn pé tó káwọn máa lọ múra wọ́n ní inú àwọn dùn gidigidi ṣùgbọ́n àwọn ní lóòótọ́ lọ́ba ti sọ pé káwọn máa lọ múra ṣùgbọ́n àwọn sì ní the endorsement Mudeeru níbi tí Mufti kó ọ̀rọ̀ Mudeeru lọ́kàn sí Mufti sọ wípé àwọn sọ fún ọ̀rẹ́ àwọn Sheikh Adam Yahya ìtọ̀ Sheikh Adam sàn ọ̀pọ̀ rẹ̀ ni wá o ibi yìí ni mo ti ní ìdí rẹ̀ sámú ìwọ ló lè lọ bá Mudeeru sọ̀rọ̀ because Mudeeru gbọ́dọ̀ support kìíní mo interview Wazirul-Markaz fún bí 2 hours táwọn náà sọ gbogbo àwọn àlàyé yẹn mi ò kàn ní lè sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí àwọn ọ̀rọ̀ kan wà níbẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ secret so àwọn ọ̀rọ̀ kan náà wà tí Mufti náà sọ tó yá sí pé a nílè sọ gbogbo ẹ̀ lórí ètò yìí torí a fẹ́ kí àtúnṣe kó wà ní. Wazirul-Markaz ló wá lọ bá Mudeeru tó fi di pé gbogbo ọ̀rọ̀ yẹn inú Mudeeru dùn so wọ́n dẹ̀ fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí ẹ ṣáà rí fídíò ìgbà yẹn tí wọ́n nílé ọba náà sọ yí pé Mudeeru ló wá gba oyè yìí fún Mufti kankan bẹ́ẹ̀ o ṣùgbọ́n Mufti sọ pé àwọn ti ń wá kíní yẹn fúnra wọn fine alhamdulillah wọ́n ní ká lọ dá ọjọ́
gbogbo àwọn àfáà Markaz dúró ti Mufty àtàwọn ọmọ Markaz wọ́n dúró dáadáa inú Mufty náà dùn pé yes òun ti di Mufty Ilorin ẹlẹ́kẹrin. kódà Mufty sọ fún mi pé Mufty sọ fún mi pé níbi tí inú àwọn dùn dé àwọn wò pé kí làwọn lè ṣe o táwọn fi show appreciation fún Mudeeru kí ni nǹkan táwọn lè ṣe. so òun ló bí ọ̀rọ̀ mọ́tò tí Mufty rà. kódà Mufty ṣàlàyé bí o ti já sí pé owó pọ̀nlẹ̀ díẹ̀ táìmù yẹn àwọn sáà struggle táwọn fi san owó yẹn díẹ̀ tí àwọn fi ra mọ́tò fún Mudeeru. kì í ṣe pé Mudeeru ló béèrè mọ́tò lọ́wọ́ àwọn o àwọn fi show appreciation ni. so mo gbọ́ yàtọ̀ sí pé mo gbọ́ lẹ́nu Mufty direct mo tún gbọ́ lọ́dọ̀ Waziru náà MUDEERUL-MARKAZ nípa pé àwọn wá jọ ṣe ìmọ̀ràn pé báwo làwọn ṣe fẹ́ present ọ̀rọ̀ mọ́tò yẹn ni wọ́n ṣe gbé sí àsìkò tí wọ́n ń ṣe graduation fún àwọn ọmọ. so now tí tábà wá wò lórí pé ẹ wá rí pé gbogbo nǹkan ti lọ déédéé so gbogbo kò sí wàhálà kankan mọ́